Inú wa dùn láti wà pẹ̀lú yín ní àṣálẹ́ yìí ní ẹ̀kan sí ní orí ètò yín, ètò wa, ètò tá a pè ní àkókò oore ọ̀fẹ́ fún ìyípadà. Ó jẹ́ ohun tí ó dùn mọ́ mi nínú jùlọ lónìí nítorí wípé mo ní àǹfààní láti lè bá yín sọ̀rọ̀ nínú ètò wa, ètò ti ìlú wa, ibi tí a ti bí wa ní ìlú Ìlọrin. Orúkọ mi ni Gbenga Dada. Ìjọ wa Lighthouse Independent Bible Baptist Church wà ní Ìwó Road, Àbáyọ̀mí Ìwó Road. Bó tilẹ̀ jẹ́ pé ọmọ bíbí ìlú Òrò Àgọ́ ni mí. Inú mi dùn láti bá wa sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Inú mi sì dùn wípé ẹ̀yin náà ẹ ó ti wà níbẹ̀ láti tẹ́tí sí wa nínú ọ̀rọ̀ Ọlọ́run. Màá mú wa kánkán lọ sínú kíkà wa ti òní tí a ó kà nínú ìwé ìfihàn orí kìíní ẹsẹ̀ ìkẹta. Ìwé ìfihàn orí kìíní ẹsẹ̀ ìkẹta òun ni kíkà wa tòní. Ẹsẹ̀ kan péré náà la ó kà. Mo sì gbàgbọ́ wípé Ọlọ́run yóò bá ọkàn ẹnìkọ̀ọ̀kan wa pàdé, pàápàá jùlọ àwa tá a ti di àtúnbí nínú Jésù. Ẹni tí ó bá ti mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ lòun, òun kò lè gbára òun là. Jésù sì kú fún òun. A gbàgbọ́ wípé tó bá gba Kristi, Olúwa ó gbàlà. Tó bá gba ohun tí a pè ní ìyè àìnípẹ̀kun, ẹ̀bùn ọ̀fẹ́ ni Bíbélì pè nínú ọ̀rọ̀ rẹ̀. Bákan náà, ìwọ tó bá tí ì ṣe bẹ́ẹ̀, mo gbà ọ́ níyànjú láṣálẹ́ yìí wípé kí ìwọ náà kó ṣe bẹ́ẹ̀ láti gba Kristi. Jẹ́ ká lọ sínú ìwé ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé ìfihàn gẹ́gẹ́ bí mo ṣe sọ, orí ìkíní ẹsẹ̀ ìkẹta. Kí ló wí? Bíbélì sọ wípé olùbùkún ni ẹni tí ń kà àti àwọn tí ó ń gbọ́ ọ̀rọ̀ ìsọtẹ́lẹ̀ yìí, tí ó sì ń pa nǹkan wọn nì tí a kọ sínú rẹ̀ mọ́, nítorí ìgbà sì kù sí dẹ̀dẹ̀. Bá a bá wo ohun tí ọ̀rọ̀ Ọlọ́run wí ń bí, ohun tó fi ń yé wa ni pé olùbùkún ni ẹni tí Bíbélì wá sọ ohun mẹ́ta fún ẹni tó bá fẹ́ ìbùkún látọ̀dọ̀ Ọlọ́run. Ìwọ tó bá wà nílé tó ń gbọ́ mi ní àṣálẹ́ yìí, jẹ́ kí n wí fún ọ wípé Ọlọ́run lè bùkún fún ọ. Jẹ́ kí n wí fún ọ wípé ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa kí ni ohun àmúyẹ àbí ohun tí a ní láti ṣe tí a bá fẹ́ ìbùkún Ọlọ́run. Bí Ọlọ́run bá sọ pé òun ó bùkún fún yàn, ó yẹ ká dúró ká wò lóòótọ́ wípé àwòtọ́ mọ̀ ni Ọlọ́run mọ̀ lóhun ó bùkún fún wa. Èèyàn lè jẹ́ ọmọ Ọlọ́run kó sì má rí bùkún lọ́dọ̀ Ọlọ́run, nítorí pé àwọn ojúṣe kan wà tó yẹ ká ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe fi kalẹ̀. Tí a ò bá ṣe, a ò lè rí ìbùkún láti ọ̀dọ̀ Ọlọ́run. Ìbùkún Ọlọ́run máa ń dá lórí ìgbọràn àti ìṣe. Èèyàn ò kàn kí ń dédé gbọ́rọ̀ Ọlọ́run kó jókòó kó fi sílẹ̀ bí kò bá ṣe pé Olúwa rẹ̀ bá mú un wá síṣe. Ìwé ìkíní Sáàmù tiẹ̀ fi yé wa bí Ọlọ́run ṣe lè bùkún ẹnì kọ̀ọ̀kan. Ṣùgbọ́n ìbùkún rẹ̀ orí èèyàn kọ̀ọ̀kan ni tó bá gbọ́ ohun tí Ọlọ́run sọ tó sì mú wá sí ìmúṣẹ. Inú mi dùn láti bá yín sọ̀rọ̀ ní àṣálẹ́ wípé Ọlọ́run fún ara rẹ̀ fẹ́ bùkún fún wa. Bí mo sì ṣe dúró níwájú yín, èmi fẹ́ jẹ́ olùbùkún. Mo fẹ́ jẹ́ ẹni tí Ọlọ́run ó bùkún fún. Mo sì gbàgbọ́ pé ẹ̀yin náà bákan náà ẹ fẹ́ kí Ọlọ́run kí ó bùkún fún yín. Ẹsẹ̀ tá a kà lónìí, ó fi nǹkan mẹ́ta péré hàn wá. Bó tilẹ̀ jẹ́ pé a ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú ọ̀rọ̀ Ọlọ́run, ṣùgbọ́n nǹkan mẹ́ta péré nínú ẹsẹ̀ yìí tí ó fi hàn wá bí a ṣe lè jẹ́ olùbùkún fún láti ọ̀dọ̀ Ọlọ́run. N ó bá yín sọ̀rọ̀ lórí ohun mẹ́ta yìí. Lẹ́yìn ìgbà náà, a ó gbàdúrà. N ó sì bá yín sọ̀rọ̀ nípa ìdánilójú ọ̀run lágbára Ọlọ́run kó tó di pé a mú ètò yìí wá sí ìparí. Àkọ́kọ́ nínú ohun tí Ọlọ́run sọ, àbí kí n wí báyìí wípé àkọlé ìwàásù mi òun ni wípé olùbùkún
ni ẹni tí olùbùkún ni ẹni tí ń ṣe kíni òun la fẹ́ wò. Ohun mẹ́ta là á sì wò. Olùbùkún ni ẹni tí ìkíní ẹni tí ń ka ọ̀rọ̀ Ọlọ́run. Bíbélì sọ pé o gbọ́dọ̀ máa ka ọ̀rọ̀ Ọlọ́run. Ẹni tí ó bá ń ka ọ̀rọ̀ Ọlọ́run, Bíbélì, Ọlọ́run fúnra rẹ̀ sọ pé èmi ó ṣe kíni, èmi ó bùkún fún un. Ọ̀rọ̀ Ọlọ́run ti sọnù nínú ìjọ. A ò tilẹ̀ dúró gbọ́rọ̀ Ọlọ́run mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ìjọ ò tiẹ̀ wàásù ọ̀rọ̀ Ọlọ́run mọ́. Ìtàn, ẹ̀fẹ̀, òun la rí tó ń lọ lóde òní. Mo ti rí ìjọ tí ń ṣe àwọn akọrin wọn tán láwọn ń ṣe ọdún kan tí wọ́n lọ gba akọrin wá láti ìta tí è ṣe akọrin oníjùjú ni o. Níjọ́ náà nígbà tí wọ́n fi parí ìsìn wọn, kán ti pààyàn sínú ibẹ̀ gan. N tí ìjọ ń ṣe lónìí rẹ̀, tàbí ká lọ mú yàn wá kán ní yóò pa wá lẹ́rìn-ín, ká mú nǹkan Ọlọ́run ká fi ṣe yẹ̀yẹ́. Ó ti pọ̀ nínú ìjọ lónìí. Ìjọ tí ọ̀pọ̀lọpọ̀ sì ń lọ, ìjọ ọjọ́ ìdárayá ni, ká lọ ká wora wa, ká fò sókè, ká gbára ṣánlẹ̀, ká máa bọ̀ wálé. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. Bíbélì sọ pé ẹni tí èmi ó bùkún fún, òun lé ẹni tí máa ń ka ọ̀rọ̀ Ọlọ́run. Ǹjẹ́ ìwọ ti jókòó rí nínú ilé tàbí níbikíbi láti wò wípé kí ni ń bẹ nínú ọ̀rọ̀ Bíbélì? Ǹjẹ́ ìwọ tiẹ̀ máa ń gbé ọ̀rọ̀ Ọlọ́run láti kà bí? Àbí ó kàn wà níbẹ̀ lábẹ́ pílò rẹ? Ẹlòmíràn nígbà tó bá ní ìṣòro kan àbí wàhálà kékeré kan, ìgbà náà máa ń gbé ọ̀rọ̀ Ọlọ́run wá fi sábẹ́ pílò, wọ́n láwọn fi sùn. Wọ́n á gbé ọ̀rọ̀ Ọlọ́run wá fi kọ́ sínú ilé, wọ́n á ní tí n bá ti gbé dání. Kò rí bẹ́ẹ̀. Bíbélì sọ pé a ní láti ka ọ̀rọ̀ Ọlọ́run. A ní láti mọ ohun tí ń bẹ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Tẹ́ ẹ bá wo ẹsẹ̀ tí a kà, ohun tí Bíbélì sọ ní pé olùbùkún ni ẹni tí ń kà. Ẹni tí ò bá kà kò lè rí bùkún. Bíbélì ní olùbùkún ni ẹni tí ń ka ọ̀rọ̀ ìsọtẹ́lẹ̀ yìí. Bákan náà a rí Bíbélì sọ fún wa nínú ìwé Sáàmù. Ó wí pé ìbùkún ni fún ọkùnrin náà tó bá ń ka ọ̀rọ̀ Ọlọ́run. Bíbélì tiẹ̀ sọ fún wa, ó ní dídùn inú rẹ̀ wà nínú òfin Ọlọ́run, àti nínú òfin rẹ̀ ni ó ṣe àṣàrò ní ọ̀sán àti ní òru. Ìgbà mìíràn ọmọ Ọlọ́run míì ó máa ń jẹ́ pé bí ó bá di Sunday ńgbà míì ẹlòmíì èṣí Bíbélì wò. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run kíkà láti jẹ́ ojoojúmọ́. Ẹni tó bá sì ka ọ̀rọ̀ Ọlọ́run, Ọlọ́run ṣe ìlérí wípé olùbùkún ni ẹni náà jẹ́. Èmi fẹ́ kí Ọlọ́run bùkún fún mi. Mo sì fẹ́ láti máa kà nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ló máa ń wò wá pé bóyá torí pẹ́yìn jẹ́ oníwàásù, àìtorí rẹ̀ lẹ ṣe máa ń sọ pé ẹ̀yin ọ̀rọ̀ Ọlọ́run jẹ mú kókó láyà yín. Rárá, kò rí bẹ́ẹ̀. Gbogbo ẹni tó bá jẹ́ ọmọ Ọlọ́run ló yẹ kí ó máa ka ọ̀rọ̀ Ọlọ́run, nítorí pé Bíbélì sọ pé tá a bá ka ọ̀rọ̀ rẹ̀, òun ó bùkún fún wa. Ìdí tí ọ̀rọ̀ Ọlọ́run sì máa fi bùkún fún yàn ni wípé ó máa ń jẹ́ ká rí àwọn ibi tó yẹ ká ti ṣe ìgbọràn sí Ọlọ́run. Nítorí láìsí òwe Yorùbá kan sọ pé ìlú tí ò ní òfin, ẹ̀ṣẹ̀ ò sí ńbẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ ká mọ̀ kí ni àwọn ohun tá a lè ṣe, kí ni àwọn ohun tá a lè tẹ̀lé tó fi lè bá òfin Ọlọ́run mu. Kí ni tá a lè ṣe tá a fi lè mú inú Ọlọ́run dùn? Kí ni tá a lè ṣe tọ́lọ́run fi lè wò wá tó fi lè bùkún fún wa? Inú ọ̀rọ̀ Ọlọ́run la ti lè rí. Ẹ rí báyìí. Bí a bá jẹ́ Kìrìsìtẹ́nì tá a bá ka ọ̀rọ̀ Ọlọ́run, báwo la ṣe fẹ́ mọ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ? Bákan náà kò lè sí ìbùkún nínú ayé wa. Tá a bá ń ka ọ̀rọ̀ Ọlọ́run, a máa rí àwọn àmúyẹ tó yẹ ká lò. A sì máa rí wípé ọ̀rọ̀ Ọlọ́run pé o, ọ̀rọ̀ Ọlọ́run ṣe pàtàkì. Gbogbo ohun tó ń ṣẹlẹ̀ láyé lónìí ń bẹ nínú ọ̀rọ̀ Ọlọ́run. A ti sọ tẹ́lẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ọmọ Ọlọ́run tó bá sì ń ka ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀rù ò ní bà á. Ọmọ Ọlọ́run tó bá ń ka ọ̀rọ̀ Ọlọ́run kò ní bẹ̀rù ohun kankan tó ń ṣẹlẹ̀.
a mọ̀ pé Kristi ti fẹ́ dé, ó tiẹ̀ ti súnmọ́ tòsí. Gbogbo àwọn nǹkan tí ọ̀rọ̀ Ọlọ́run dẹ̀ sọ bákan náà la rí gbogbo rẹ̀ torí bẹ́ẹ̀. O ò lè pa ọ̀rọ̀ Ọlọ́run tì kó o lóòní kà á kó o sì rò wípé bóyá ìbùkún Ọlọ́run ń bẹ lórí rẹ̀. Ó ṣe pàtàkì fún ọ, ó ṣe pàtàkì fún mi, ìwọ tó bá ń wò mí lónìí onígbàgbọ́, láti ka ọ̀rọ̀ Ọlọ́run, nítorí pé Bíbélì sọ pé olùbùkún ni fún ẹni tí ń kà. Ẹni tí ò bá kà kò lè rí ìbùkún Ọlọ́run. Ohun àkọ́kọ́ leléyìí. Jẹ́ n sọ ohun ẹ̀kejì fún ọ. Bíbélì wípé a nílò láti máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Bíbélì ní a gbọ́dọ̀ máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Bó la ṣe lè gbọ́ ìkọ́ni ọ̀rọ̀ Ọlọ́run? Bó la ṣe lè gbọ́ ìwàásù ọ̀rọ̀ Ọlọ́run? Kò sí ọ̀nà mìíràn bí è bá ṣe pé ká lọ sínú ìjọsìn, ibi tí a ti ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run tá sì ti ń kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ìdí rèé tá a fi máa ń sọ pé ìbùkún ni láti wà nínú ìjọsìn. Bóyá níjọ́ Sunday ni, bóyá ní àárín ọ̀sẹ̀ ni, gbogbo ìgbà tílẹ̀kùn ìjọba ṣí sílẹ̀, ó dára ká wà níbẹ̀, nítorí pé yóò ràn wá lọ́wọ́ láti lè gbọ́ ọ̀rọ̀ rẹ̀. Nítorí Bíbélì sọ fún wa pé ẹni tó bá kà bákan náà ni ẹni tó bá gbọ́. Kò sì sí ẹni tó lè gbọ́ ọ̀rọ̀ rẹ̀ láì ṣe pé a bá tún lọ sínú inú ìjọ láti gbọ́ ìwàásù ọ̀rọ̀. Ṣé rí pé ìjọ ṣe pàtàkì? Ìdí rèé tó ṣe pàtàkì fún wa láti ṣọ́ra inú ìjọ tá a wà. Kí tiẹ̀ ní kókó ntẹ́yìn máa ń ṣe inú ìjọ tiyín, ẹ̀yin náà jókòó ẹ wò ó. Nínú wákàtí bíi 3 tẹ́ bá fi wà nínú ìjọ, kí ló ń gba àkókò yín jù? Ọ̀pọ̀lọpọ̀ ìjọ ijó ni, ọ̀pọ̀lọpọ̀ ìjọ àwọn nǹkan tí ò nídìí ni. Àwọn míì àti ẹ̀wọ̀n ni wọ́n ń dáwó káàkiri. Èyí tí ń gba àsìkò nínú ìjọ lọ́pọ̀lọpọ̀ rí. Ṣùgbọ́n tó yẹ kó máa gba àsìkò nínú ìjọ jù, ó ní ọ̀rọ̀ Ọlọ́run. Mo béèrè lọ́wọ́ ẹnìkan wípé kí nìdí tó fi ń lọ sínú ìjọ tìrẹ? Ó nítorí pé òun gbàdúrà kóun lè ní físà. Kí ni ìjọ àti físà ní ṣe papọ̀? Bẹ́ẹ̀ sì ni ìjọ, ibi a ti ń kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni, ibi tá sì ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ìdí rèé tó jẹ́ pé má pa àsìkò Sunday school rẹ jẹ. Ẹ̀kọ́ Bíbélì láàárọ̀ ó ṣe pàtàkì. Tẹ́ ẹ bá ní àǹfààní láti wà nínú àwọn ìjọ wa, ẹ ó rí bí a ṣe máa ń ṣe ẹ̀kọ́ Bíbélì láràárọ̀. Ká tó bẹ̀rẹ̀ ìsìn wa, a ti kọ́ni nínú Bíbélì, a ṣe ìbéèrè, ibi tí àwọn èèyàn ti máa ń mọ̀ dáadáa rí. Ìwọ náà o lè jẹ́ alábàápín nínú rẹ̀. Farabalẹ̀ wo ìjọ, ibi tá a ti ń kọ́ni ní ọ̀rọ̀ Ọlọ́run. Ibi tí è ṣe pé dàrúdàpọ̀ ló pọ̀ jù. Ibi tí è ṣe pé tẹ́ ẹ bá lọ, ariwo, ijó, ẹ̀tẹ̀ ní mọ̀ nǹkan kan tẹ́ ẹ bá bọ̀. Irú ìjọ bẹ́ẹ̀ èèyàn máa ń jìnnà sí. Torí Bíbélì fi yé wa wípé oríṣiríṣi wòlíì ni ó dìde. Bákan náà lóríṣiríṣi ìjọ ni ó dìde. Ṣùgbọ́n ẹ jẹ́ ká wo ìjọ tí ò kí ń ṣe àmúlùmọ́là. Ìjọ tó jẹ́ pé wọ́n ó sọ fún wa tààràrà kí ni tí ń bẹ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ fún wa lónìí, wípé olùbùkún ni fún ẹni tí ń kà àti ẹni tí ń gbọ́. Bó bá jẹ́ pé torí àti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni wọ́n ṣe ń lọ sí ṣọ́ọ̀ṣì, eléyìí gan ti tó. Láti lè dàgbà nínú ẹ̀mí, a nílò ọ̀rọ̀ Ọlọ́run. Láti lè dàbí Kristi, a nílò ọ̀rọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n lónìí, ọ̀rọ̀ Ọlọ́run ó ti ṣáko. Wọn ò tiẹ̀ wàásù ọ̀rọ̀ Ọlọ́run mọ́. Ẹsẹ̀ kan Bíbélì lásán, bóyá tí wọ́n bá kà á, wàhálà ni. Àwọn èèyàn ò gbọ́rọ̀ Ọlọ́run. Ijó ìlú, ọ̀rọ̀ nípa tí ó ṣẹlẹ̀ lọ́la àbí lọ́túnla ni gbogbo ènìyàn ń sọ. Jẹ́ kí n wú fún ẹ wípé olùbùkún ni ọ́ tí ìwọ bá lè kà tó sì lè gbọ́. Ó fi ṣe pàtàkì wípé ìjọ lílọ ṣe pàtàkì, ṣùgbọ́n kì í kàn ṣe ìjọ lílọ. Ìjọ ibi tá a ti ń sọ̀rọ̀ Ọlọ́run. Kì í ṣe ìjọ tẹ́ lọ tí wọ́n mọ sọ̀rọ̀ àwọn olóṣèlú. Kì í ṣe ìjọ tá lọ tí wọ́n mọ níta ni ẹnìkan ni ó wọlé, ẹnìkan ni ó dìbò fún. A mọ̀ pé gbogbo orú nǹkan báyìí ló ti pọ̀ nínú ìjọ lónìí. Ṣùgbọ́n mo ń bá yín sọ̀rọ̀ wípé tẹ́ ẹ bá lọ sí inú ìjọ, ẹ lọ sí ìjọ tó lè sọ yín di olùbùkún. Ẹ lọ sí inú ìjọ tó lè sọ yín di alábùkún fún. Kí ni ìyẹn túmọ̀ sí? Ó túmọ̀ sí ìjọ tó ń fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ yín níbi tí ẹ ti lè gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run.
níbi tí ẹ ti lè mú ọ̀rọ̀ Ọlọ́run lọlé láti kà fún ara yín. Ó ṣe pàtàkì nítorí Bíbélì sọ pé olùbùkún fún ni ẹni tí ó kà àti ẹni tí ó gbọ́. Ẹ jẹ́ n sọ ohun kẹta fún wa torí àkókò wa. Ẹ má gbàgbé, mo sọ pé ohun àkọ́kọ́, Bíbélì sọ pé olùbùkún ni fún ẹni tí ó kà, kì í ṣe ẹni tí ó kà nìkan o, ṣùgbọ́n ẹni tí ó gbọ́. Ohun ẹ̀kẹta wá ni Bíbélì wa sọ wípé ẹni tí ó pa mọ́, ó pa kíka ọ̀rọ̀ rẹ̀ mọ́ nígbà gbogbo. Ẹni náà ni Bíbélì sọ pé òun ó bùkún fún. Mẹ́tẹ̀ẹ̀ta láti pé, bí kò bá pé kò sí ìbùkún. Ẹni tó bá pa ọ̀rọ̀ rẹ̀ mọ́, ó tó túmọ̀ sí pé ohun tó kà àti ohun tó gbọ́ ó mú wá sójúṣe. Bíbélì ní irú èèyàn bẹ́ẹ̀ alábùkún fún ni. Kéèyàn gbọ́ kàkà ọ̀rọ̀ Ọlọ́run nìkan ò tó, bí kò ṣe kéèyàn ó ṣe àmúlò ohun tó bá kà nínú ọ̀rọ̀ Ọlọ́run. Nítorí tí èèyàn bá ka ọ̀rọ̀ Ọlọ́run tí kò bá mú un lò, ó dàbí ọ̀rọ̀ tó gba etí ọ̀tún wọlé, ó sì tún gba tòsì jáde. Ó ṣe pàtàkì jùlọ láti kà, ó ṣe pàtàkì láti gbọ́, ṣùgbọ́n tó ṣe pàtàkì jùlọ òun láti mú ọ̀rọ̀ Ọlọ́run lò. Tí a kò bá mú ọ̀rọ̀ Ọlọ́run lò, a ò lè dàgbà nínú ẹ̀mí. Nígbà tí ọ̀rọ̀ Ọlọ́run bá sọ fún wa wípé ohun tó ń ṣe yìí ò dára, ohun tó yẹ ká ṣe ni pé ká jọ̀wọ́ rẹ̀. Ohun tó yẹ ká ṣe ni pé ká ṣe ohun tí Ọlọ́run sọ pé ká ṣe. Ohun tá à ń pè ní mímú ọ̀rọ̀ Ọlọ́run lò rí. Mímú ọ̀rọ̀ Ọlọ́run lò dẹ̀ rèé, ó pín sọ́nà mẹ́ta. Tá a bá sọ pé mímú ọ̀rọ̀ Ọlọ́run lò, ó túmọ̀ sí wípé kí ènìyàn kó fi gbogbo ìgbé ayé rẹ̀ lórí ọ̀rọ̀ Ọlọ́run. Ṣé ẹ mọ̀ pé nínú ọ̀rọ̀ Ọlọ́run la ti sọ wípé nígbà tá a bá ṣe ìgbéyàwó, kò gbọdọ̀ sí àbàwọ́n kankan. Ẹ̀kọ́ tó ń lọ lóde òní ni pé wọ́n sọ fún èèyàn pé tó bá ti lóyún má ṣègbéyàwó. Kí ọ̀rọ̀ Ọlọ́run sọ fún ọ? Èyí tó ṣe pàtàkì jùlọ nù. Ọ̀rọ̀ Ọlọ́run ló yẹ ká tẹ̀lé. Ohun tó a pè ní mímú ọ̀rọ̀ Ọlọ́run lò náà ni pé ká mú wá sójú ìṣe wa. Kí gbogbo ìsìn wa, kí gbogbo iṣẹ́ wa, kí gbogbo ohun tá à ń ṣe kó bá ọ̀rọ̀ Ọlọ́run mu. Ohun ẹ̀kejì ni pé a ń láti gbé ìgbésẹ̀. Kì í ṣe ká gbọ́ ọ̀rọ̀ rẹ̀ lónìí nìkan ká dẹ̀ dákẹ́. Ẹ má gbàgbé wípé mo sọ fún yín pé olùbùkún ni ọ́ o tó o bá kà, tó o bá gbọ́ àti tó o bá ṣe kíni, tó o bá mú sínú ìṣe. Tó o bá wo ọ̀rọ̀ Ọlọ́run tó o gbọ́ lónìí tó o ní kò kàn ọ́, o ò lè jẹ́ olùbùkún. Èyí tí Bíbélì sọ rèé. Kó o tó lè jẹ́ olùbùkún, o nílò láti mú ọ̀rọ̀ Ọlọ́run wá sí ìṣe nínú ayé rẹ. Aládùúgbò rẹ láti rí wípé lóòótọ́ ló fẹ́ràn Ọlọ́run. Ìjọ tá ń lọ lónìí, àwọn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ wa, ìjọ pani, bùlẹ́sẹ̀, dáì, kúkú ni wọ́n ń sọ. Ṣùgbọ́n ìjọ Bíbélì tí ń bẹ nínú Bíbélì sọ pé dáríjì àwọn tí ó ṣẹ̀ ọ́ ni. Bíbélì sọ pé bí òǹgbẹ bá ń gbẹ wọ́n fún wọn lómi, bí ebi bá ń pa wọ́n fún wọn lóúnjẹ. Ẹ rí i pé ẹ̀kọ́ inú Bíbélì ó yàtọ̀ sí ẹ̀kọ́ ìdí tí wọ́n ń kọ́ wa nínú ìjọ lónìí. Ó fi ṣe pàtàkì fún yín láti wà nínú ìjọ tó jẹ́ pé ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni wọ́n kọ́ yín. Ohun ẹ̀kẹta tí ń bẹ nínú mímú wá sínú ìṣe, òun ni pé kẹ́ ẹ má yí padà. Ohun tí ènìyàn bá ti mọ̀, ohun tí ènìyàn bá ti kọ́ láti inú ọ̀rọ̀ Ọlọ́run, kéèyàn má kúrò nínú rẹ̀ mọ́. Èèyàn yí padà. Tẹ́ ẹ bá tún ti yí padà kò ní dára. Ó ṣe pàtàkì jùlọ kéèyàn kà, kéèyàn gbọ́, kéèyàn mú sójúṣe, kó sì dúró ṣinṣin nínú rẹ̀. Ìdúró ṣinṣin ṣe pàtàkì nínú ayé onígbàgbọ́ o. Ó ṣe pàtàkì ká dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run. Kì í kàn ṣe ká kàn gbọ́ ọ̀rọ̀ àbí ká kàn gbọ́ nǹkan níbí ká gbọ́ nǹkan lọ́hùn. Kẹ́nìkan kàn sọ fún wa pé níjẹ́ òun dúró lẹ́nu ọ̀nà léhun, atẹ́gùn kan fẹ́, làdàbá fò ló sọ̀rọ̀, irọ́ ni gbogbo ẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run òun lè ṣe pàtàkì. Ẹni tó bá ń fẹ́ ìbùkún fún ayé rẹ̀, ó ní láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ó ní láti ka ọ̀rọ̀ Ọlọ́run, ó ní láti mú ọ̀rọ̀ Ọlọ́run wá sí ìmúṣẹ àbí sí ìṣesí nínú ayé rẹ̀. Tí ò bá mú wá sínú ìṣesí nínú ayé rẹ̀, kó gbọ́ràn sí ohun tí ọ̀rọ̀ Ọlọ́run bá sọ, kò lè di alábùkún fún. Kó sì má yí padà ńbẹ̀. Ó ṣe pàtàkì gan. Dúró ṣinṣin nínú rẹ̀, má yí padà, nítorí ọ̀rọ̀ Ọlọ́run ò lè yí padà. Ọ̀rọ̀ Ọlọ́run wà títí láé ni. Ṣé rí bí gbogbo nǹkan bá yí padà, ọ̀rọ̀ Ọlọ́run ò yí padà. Òótọ́ lọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ṣẹlẹ̀ lónìí tá à ń wò wípé níbo lọlọ́run wà, ó sì wà lórí ìtẹ́ rẹ̀, kò bá Ọlọ́run lójijì. Nígbà tí Ádámù àti Éfà, nígbà tí wọ́n ṣẹ̀ nínú ọgbà Édénì, kò bá Ọlọ́run lójijì.
Ọlọ́run mọ̀ pé wọ́n ó ṣẹ̀, kí wọ́n tó ṣẹ̀ ó ti ṣe ìpèsè sílẹ̀. So lónìí bákan náà jẹ́ ń wí fún ọ lónìí tó bá ń gbọ́ mi wípé o lè di alábùkún fún tó bá kà, tó bá gbọ́, àti pé tó bá mú ọ̀rọ̀ Ọlọ́run tó kà, tó gbọ́, tó mú sínú ìṣe nínú ayé rẹ̀. Bẹ́ẹ̀ sì ni tó o bá ṣe ọmọ Ọlọ́run, kò rọrùn fún ọ láti ṣe yìí o. Àkọ́kọ́ láti jẹ́ ọmọ Ọlọ́run kí ohun yìí tó lè jẹ́ ohun ìbùkún fún ọ. Bó o la ṣe ń ṣe ọmọ Ọlọ́run, ọ̀pọ̀lọpọ̀ á ní tó bá wá sí church, ẹlòmíì ò ní kó o fàyè rẹ fún Jésù. Jẹ́ ń wí fún ọ, ìfàyè ẹni fún Jésù kọ́ ní gba nílà. Jésù ló kú lórí igi àgbélébùú, kì í ṣàwa. Jésù ti fi ayé rẹ̀ lẹ̀ fáwa láti gbà. Jésù wípé èmi ni ọ̀nà, òtítọ́ àti ìyè, kò sẹ́nikẹ́ni tó lè wá sọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ òun. Bíbélì dẹ̀ jẹ́ kó fi yé wa wípé ikú ni èrè ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n Bíbélì sọ pé ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run ni ìyè tí kò nípẹ̀kun nínú Jésù Kristi. Jésù ló kú káwa lè rí ìyè. Kó o tó lè di alábùkún fún òun láti kọ́kọ́ jẹ́ ọmọ Ọlọ́run, kó o tẹ́tẹ̀ ló kà, kó o tó lè gbọ́, kó o tó lè mú wá sínú ìṣe, òun láti kọ́kọ́ jẹ́ ọmọ Ọlọ́run. Nítorí gbàgbọ́ o bá gba Kristi lólùgbàlà rẹ, ìgbà náà lẹ̀mí mímọ́ ó gbé inú rẹ. Ìgbà náà láti fún ọ ní agbára. Iye àwọn tí ó gbà ní Bíbélì wí, gẹ́gẹ́ bí ìwé John orí kìíní ẹsẹ̀ 12 ṣe wí, iye àwọn tó gbà la fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Nígbà tí o bá di ọmọ Ọlọ́run tán, ìwé Jòhánù orí 10 ẹsẹ̀ 28 sọ pé mo fún wọn ní ìyè àìnípẹ̀kun, wọn kì yóò ṣègbé láéláé, kò sì sí ẹnikẹ́ni tí ó lè já wọn gbà kúrò ní ọwọ́ mi. Nígbà náà ló tó lè wá máa gbé ìgbésẹ̀ kíka ọ̀rọ̀ rẹ̀. Nígbà náà ló tó lè máa gbé ìgbésẹ̀ gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. Nígbà náà ló tó lè wá máa mú wá sínú ìṣe. Nígbà náà ni Bíbélì sọ pé olùbùkún ni fún ọ. Gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, orúkọ mi ni Gbenga Dada láti ìjọ Lighthouse Independent Bible Baptist Church tó wà ní Àbáyọ̀mí ní Ìwó Road ní Ìbàdàn bí. Ṣùgbọ́n mo jẹ́ ọmọ bíbí ìlú Òrò Àgọ́. Bí mo tiẹ̀ ṣe dárúkọ mi, ọ̀pọ̀lọpọ̀ lè ti mọ̀ mí nítorí àwọn ará Àgbóònà. Ẹni tó bá ti dóró Àgọ́ rí yóò ti mọ ìdílé Dada. Inú mi dùn láti ní àǹfààní láti bá yín sọ̀rọ̀. Bó tilẹ̀ jẹ́ pé ìjọ wa wà níbí, ọkàn wa wà nílé bákan náà, a sì ń gbàdúrà fẹ́ni kọ̀ọ̀kan yín. Ìwọ náà mú ọ̀rọ̀ ikú mú lò lónìí. Má gbàgbé, àkọ́kọ́ òun láti dọmọ Ọlọ́run. Ohun ẹ̀kejì ni wípé òun láti kà ọ̀rọ̀ Ọlọ́run, òun láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, òun láti fi ọ̀rọ̀ Ọlọ́run sínú ìwà àti ìṣe rẹ̀. Nígbà náà ni ìlérí ọ̀rọ̀ Ọlọ́run ó ṣẹ nínú ayé rẹ wípé olùbùkún ni fún ọ. Tó bá gbọ́ mi lónìí, díjú rẹ síbẹ̀, jẹ́ ká gbàdúrà. Olúwa Ọlọ́run Elédùmarè, a dúpẹ́ lọ́wọ́ yín fún ọ̀rọ̀ yín. A dúpẹ́ fún etí tó ti gbọ́ ní àṣálẹ́. Ẹ bá wọn sọ̀rọ̀ nínú ọkàn wọn. Ẹni tó bá nílò láti di ọmọ Ọlọ́run, Olúwa ẹ jẹ́ kí wọ́n lè pè yín lónìí, nítorí ọ̀rọ̀ yín ti sọ pé ó gbà wọ́n là. Bákan náà ẹ jẹ́ kí wọ́n lè jẹ́ alábùkún fún nípa kíkà, nípa gbígbọ́ àti nípa mímú wá sínú ìṣe. A dúpẹ́ pé ó ṣe jù béèrè wa lọ. Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ ṣé tẹ́ darapọ̀ mọ́ wa láṣálẹ́ yìí. A sì dúpẹ́ pé Ọlọ́run ti lo ọ̀rọ̀ rẹ̀ láti jẹ́ ìbùkún fún wa láṣálẹ́ yìí. Mo ní ìdánilójú pé tó o bá ṣe tí ọ̀rọ̀ Ọlọ́run sọ, ìwọ náà ní ìgbàlà, torí Bíbélì sọ wípé ẹnikẹ́ni tí ó bá pe orúkọ Olúwa la ó gbàlà. Tó bá jẹ́ pé o ti ṣe ìpinnu náà tó o sì fẹ́ ká mọ̀, jọ̀ọ́ pè wá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0816-208-1344 0816-208-1344 tàbí 0708-242-8527 0708-242-8527 WhatsApp number wa nìyẹn. Tàbí ẹ tún lè pè wá lórí Glo number wa 0705-530-79492 0705-530-7492. Àlàáfíà fún yín. Ẹ ṣé púpọ̀. Let me
Jésù kò